ó ṣàmọ́dún ọdọọdún làwọn ọmọ òbí látẹ ó ṣàmọ́dún tolú lọ pẹ́ ọmọdé bomi ni mo wíwú ogún ọdún mo ló sì wá àṣeyẹ bàbá Victoria òkú ayẹyẹ oríkà ọdún bàbá ayọ̀ mo ló ṣọdún ìpò ṣe tẹ̀mí ìsìlágbára ọlọ́run ọba ikú òní filé rẹ̀ ṣòde àrùn òní filé rẹ̀ ṣòde gbangba ta òní gbá olójú ó ní wá kíkà kẹ́yìn aṣọ ẹlẹ́nu méjì òní dá sọ̀rọ̀ tiẹ̀ lọ́nà ọlọ́run ọba ó ní rélẹ̀ ó sì máa ga ní ìwọ òní ròdò kó tó pọ̀ mi ó ní rí nǹkan sọ níbi ìṣe di ọmọ ẹni wájú ni ọ́ tí fèrè òní dìde tolú lọ pẹ́ ìwọ òní rélẹ̀ ó sì máa ga ní lágbára ọlọ́run ọba tó dá ọ ìkònà oníkò ọ́ òní kòkòrò ọ̀rọ̀ bí ẹ̀kún ọlọ́run òní jẹ́ ó ká ọmọdé ó ti ń dára fún ọ kò ní bàjẹ́ mọ́ ẹni tó bá ní kó o má lò lè yí pẹ́ tolú lọ pẹ́ má rojú ni wọ́n máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sísun èèyàn tó bá ní o má lò lè yí pẹ́ aṣọ pépé ni ó máa wọ̀ káàkiri èmi àdúfẹ́ mú sọ́tẹ̀ mi ò yọ wí rárá agùn táṣọ lò ọkùnrin ogun èyí mẹ́nu gún tolú lọ pẹ́ agùn táṣọ lò ọkùnrin ogun tí ó bá sì tọ́ mú eléyìí tí bẹ láyà obìnrin ni tí ó sì sí bàdí ìlẹ̀lẹ̀ tí bẹ níbi ìyàwó àlọ́ ò dára lọ́kùnrin ẹni obìnrin kò lọ́nà tó fọwọ́ gbárí mú tó níbẹ̀ yóò jọ́pọ̀ ẹni àṣìjáde ẹni ọ̀rọ̀ gbogbo tí wọ́n pa ẹlẹ̀ ní ọlọ́run ọmọ òní jó jẹ́ ẹkún ó wá ní rí ohun tó sọ níbí ìṣèṣe ọmọ lágbára ọlọ́run ọba bí admin àti gbogbo ará turning point lápapọ̀ lọ́ní ìgbéra kí n délé àwọn bàbá tó bí ọlọ́mọ lẹ́kìtì ibi wọn lọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ òkèlè kẹtí mọ́tò láyà èkìtì torí iyán báwọn rògbòrò bàbá yín torí ìdẹ wẹ́wẹ́ báwọn dáwọn gbọgbọrọ ọmọ òjò ọ̀rà tí wọ́n forí kí àwọn bàbá tó bí ọlọ́mọ ìyá ọmọ ẹkùn tí fi torí ọmọ ẹkùn tí fi tìrìtìrì ìwọ lọmọ ẹkùn tí ṣe lórí igba èèyàn tí ò gbéná wojú ẹkùn nílé bàbá rẹ yóò mọra wọn ẹ̀yin lọ máa ṣòwò lẹ́ẹ̀mẹ́ta ìwọ lọmọ wọn nílé olódó àpà ẹ̀yìn ilé yín nílé bàbá tó bí ọlọ́mọ lòdòdó tí pọ́n rẹ̀rẹ̀ bí wọn lọmọ ọlọ́sẹ̀ fún àròhún jẹ ọmọ ọlọ́sẹ̀ fún àfẹ̀yìn ọmọ alógbogbo àjílù nílé bàbá tó bí ọlọ́mọ. happy birthday to you patron ti wà ní turning point gbogbo àgbíìsì àti gbogbo turning point nílé lóko lẹ́yìn odi lọ́ni kó o ṣàmọ́dún.